gbogbo àwọn olólùfẹ́ ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online tv wípé àtúnkù dédé àkókò yìí ọ̀dẹ̀ òdòdó lágbára láwòrán àbí aburú rẹ̀ ṣẹlẹ̀ lọ́dẹ ẹnìkọ̀ọ̀kan wa ètò káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àti ìkà lórí ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online tv níbi tá a ti máa mú àwọn àgbúgbárímọ̀ ìròyìn wá fún yín ní àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà lábẹ́ ní láti mọ̀ sí kẹ́kọ̀ọ́ ká tó lè jọ máa fi mọ̀ bí tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá lórí ẹ̀rọ ẹ̀jẹ̀ kọjá lọ sí òdì kejì lọ́hùn náà. Ẹ káalẹ́. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí yín o, ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. Nínú àwọn ìròyìn tó gbẹnu tán tí ń bẹ lọ́wọ́ mi lásìkò yìí òun náà ní ti kọ̀rọ̀wọ̀sí o arákùnrin kan eléyìí tó jẹ́ pé ńṣe ló gbẹ̀mí lẹ́nu arábìnrin àfẹ́sọ́nà rẹ̀ tó jẹ́ olóyún tó tún gbẹ̀mí lẹ́nu ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 3 nípínlẹ̀ Ẹdó. Wọ́n ní arákùnrin kan tó wọ́n pe orúkọ rẹ̀ ní Nnamdi Wẹ́ẹ̀tì òun náà ló jẹ́ pé ó ti sá filé fọ̀nà sílẹ̀ báyìí tó sì ti júbà èwòrò látàrí wípé ó gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́bìnrin rẹ̀ tó jẹ́ olóyún. Wọ́n ní kò tún ṣe bẹ́ẹ̀ nìkan o tó yẹ mọ́ ọmọdébìnrin ọmọ ọdún 3 tó jẹ́ ọmọ bíbí inú ọ̀rẹ́bìnrin rẹ̀ ọ̀hún ó tún àwọn méjèèjì o ló jọ gbẹ̀mí lẹ́nu wọn papọ̀. Wọ́n ní ọ̀rẹ́bìnrin rẹ̀ ọ̀hún Ọ̀sásù Isaac àti Mẹ́rẹ́kù ọmọ ọdún 3 wọn láwọn méjì náà ló gbẹ̀mí lẹ́nu rẹ̀ o ní agbègbè Oviego nílùú Benin nípínlẹ̀ Ẹdó. Nígbà tí ìròyìn mọ̀ fi léde wọ́n ní àwọn tí wọ́n jẹ́ alámúlégbè pẹ̀lú àwọn tọkọtìyàwó méjèèjì yìí òun náà ló jẹ́ pé wọ́n fi léde fún àwọn oníròyìn lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá lọ yìí ìpèsè ẹ̀rọ àwọn méjèèjì òun náà ló jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé papọ̀. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 16 nínú oṣù kẹta yìí nígbà tí ọ̀rọ̀ kékeré tó bẹ́lẹ̀ o láàrin wọn tó sì fà á kí arákùnrin ọ̀hún kó lọ fa ìbínú yọ eléyìí tó sì fi gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́bìnrin rẹ̀ àti ọmọ rẹ̀ ọmọ ọdún 3. Wọ́n ní kẹsìmọ́ wo àwọn méjèèjì ọ̀hún ló jẹ́ kí wọ́n ṣe ìgbéyàwó ní ọjọ́ 29 nínú oṣù kẹta yìí tí wọ́n sì ti ní wọ́n ṣe gbogbo àṣekágbá rẹ̀ ní ọjọ́ 6 nínú oṣù kẹrin tí ń bọ̀ lọ́nà. Wọ́n ní ṣùgbọ́n báyìí ó ṣe ní láàánú wípé arábìnrin Ọ̀sásù Isaac tọ́pọ̀lọpọ̀ máa ń pè ní mọ̀mọ́ hallelujah ní agbègbè rẹ̀ òun náà ló jẹ́ pé ó ti ṣubú sójú ìjà báyìí sí ọwọ́ ọkọ àfẹ́sọ́nà rẹ̀ Nnamdi tó jẹ́ pé àwọn méjèèjì wọ́n ti ń gbé papọ̀ láti bí ọdún 3 sẹ́yìn báyìí. Wọ́n ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó jẹ́ ọjọ́ ìsinmi. Wọ́n ní bí wọ́n ti ṣe gbọ́ ariwo láti inú yàrá wọn wá òun náà ló jẹ́ pé ẹnikẹ́ni ò mọ̀ tí ẹ̀ dá sí wọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́n ti ṣe mọ́ pariwo náà nù tó sì jẹ́ pé wọ́n mọ̀ rò pé tó bá yá wọn yanjú ẹ̀ fúnra wọn ni o. Wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́ òun náà ni wọ́n padà gbárò mọ́ ṣùgbọ́n kó tó di pé àwọn èèyàn mọ̀ pé arákùnrin ọ̀hún ó ti gbẹ̀mí lẹ́nu arábìnrin àfẹ́sọ́nà rẹ̀ àti ọmọ rẹ̀ sínú ilé. Wọ́n ní àfìgbà tán tó ń gbọ́ òórùn burúkú òórùn kíkankíkan láti inú yàrá ọ̀hún wá òun náà ló jẹ́ pé wọ́n tó mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ náà ṣe wá gba iléeṣẹ́ ọlọ́pàá láti lọ́ọ́ fẹjọ́ ọ̀hún sùn ṣùgbọ́n kó tó di pé iléeṣẹ́ ọlọ́pàá ó dé ńkọ́ arákùnrin ọ̀hún ó ti fẹsẹ̀ fẹ́ nítorí pé bó ti gbẹ̀mí lẹ́nu arábìnrin àtọmọ rẹ̀ tán òun náà ló tilẹ̀kùn mọ́ wọn sínú ilé tó sì ti júbà èwòrò. Ó dáa láti ìpínlẹ̀ Borno iléeṣẹ́ ológun ìpínlẹ̀ Borno ti fi léde wípé àwọn ẹgbẹ́gun Boko Haram náà wọ́n ṣe àkọlù sí iléeṣẹ́ ọmọ ogun eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Borno níjọba ìbílẹ̀ Sabongari. Wọ́n ṣe fi léde wọn ní àárọ̀ kùtùkùtù lọ́jọ́ Ajé tó kọjá lọ òun náà ni wọ́n ṣe àkọlù ọ̀hún sí iléeṣẹ́ ọmọ ogun eléyìí tí ń bẹ níjọba ìbílẹ̀ Sabongari. Ẹni tí ó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọmọ ogun ọ̀hún Usman Tar òun náà ló fi léde wípé ńṣe ni ọlọ́pàá kan òun náà ni níṣe ọmọ ogun kan òun náà ni ó bá ìṣẹ̀lẹ̀ náà rìn tí èmi ò tó sì farapa yánnayànna ṣùgbọ́n nígbà tí àwọn tí ó tún mọ bá àwọn oníròyìn sọ̀rọ̀ òun náà ni wọ́n fi léde wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún òun náà ló jẹ́ pé àkọlù ńlá ni sí iléeṣẹ́ ọmọ ológun ní ìjọba ìbílẹ̀ Sabongari nípínlẹ̀ Borno ọ̀hún. Wọ́n ní àsìkò gan wọ́n ní wọn ò tí ì lè sọ iye ọmọ ogun tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn ṣùgbọ́n àwọn ò lè fi orúkọ léde. Wọ́n ní wọn ò lè sọ iye àwọn ọmọ ogun tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn yàn àtúntò dolóògbé sọ́wọ́ kọ̀rọ̀ sí àwọn ẹgbẹ́gun Boko Haram látàrí ìṣẹ̀lẹ̀ àkọlù ọ̀hún
ṣùgbọ́n ní báyìí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún o nítorí pé àwọn ọmọ ogun eléyìí tí wọ́n fi àtọ́n lè ṣàkọsílẹ̀ rẹ̀ òun náà jẹ́ pé ẹyọ kan ò ní ṣùgbọ́n títí àsìkò tó ń kórè náà jọ wípé wọn ò tí mọ iye ọmọ ogun eléyìí tó ti dolóògbé ṣùgbọ́n lásìkò náà ẹni tí ó jẹ́ adarí àgbà fún ẹ̀ka iléeṣẹ́ ọmọ ológun bẹ̀ òun náà ni kò láǹfààní láti bá àwọn oníròyìn sọ̀rọ̀ lásìkò ìgbà tí wọ́n ń tàkótó ìbéèrè sí i. Láti ìpínlẹ̀ Èkó ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá òun náà ló mọ̀ náwó gan àwọn kọ̀ọ̀sẹ̀ ọlọ́pàá mẹ́ta kan tó sì fi wọ́n sí àhámọ́ nínú àgọ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó báyìí kí ni tí àwọn kọ̀ọ̀sẹ̀ ọlọ́pàá mẹ́ta yìí sì ṣe o wọ́n ní í ṣe ni wọ́n gba owó lọ́wọ́ àwọn arìnrìn-àjò lọ́nà àìtọ́ ní òpópónà Ìkẹjà sí Bẹ́gà nípínlẹ̀ Èkó nílùú Èkó gangan wọ́n ní eléyìí tí wọ́n á ṣe gbẹ̀yìn tí ọkọ̀ àwọn fìfó báyìí náà níbi àwọn méjèèjì o bí wọ́n ti ṣe gbowó lọ́nà àìtọ́ owó tó tó 150,000 lọ́wọ́ arákùnrin kan àti ọ̀rẹ́ rẹ̀ yún Ramadan Adénọ́lá àti ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ olójú òpó ayélujára wọ́n ní ọjọ́ ìsinmi tó kọjá lọ náà ni wọ́n wà lábẹ́ ọ̀hún táwọn èèyàn tó sọ àfílédè lójú òpó ayélujára X wọ́n ní ṣe ni àwọn wà nínú ọkọ̀ táwọn ń bọ̀ láti ilé ìtura lọ sí ibùgbé wọn ní Ìkẹjà wọ́n ní àfi bí wọ́n ti dá ọkọ̀ báwọn ọlọ́pàá ti dá ọkọ̀ táwọn wà nínú rẹ̀ dúró tó sì ní àwọn fẹ́ yẹ ọkọ̀ wọn ní wọ́n yẹ ọgbọ́nú ọkọ̀ wo wọn ò rí nǹkan kan ilé tó mú fura lọ́wọ́ lásìkò ọ̀hún wọ́n ní òun náà ni wọ́n bá wọlé tí wọ́n sínú ọkọ̀ tó sì ní kí dírẹ́bà ọkọ̀ wọn kó máa wọ ọkọ̀ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ságọ́ ọlọ́pàá ilé tí ń bẹ ní Ìṣẹ́rì ní ìpínlẹ̀ Èkó wọ́n nígbà tí wọ́n sì débẹ̀ òun náà ni ọlọ́pàá ló bá ní kí òun máa yẹ fóònù òun wò ni àwọn bá sọ fún un pé òun ò lè gbà kó yẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun ṣùgbọ́n nígbà tó padà já ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà gbà lọ́wọ́ òun tó sì yẹ̀wò ló bá rí áàpù kan ilé tí ń bẹ lórí rẹ̀ ìyún Binance ni ọlọ́pàá òun bá sọ pé ló bá fẹ̀sùn kàn òun wípé torí pé òun ti ní áàpù ọ̀hún ò sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ wípé kọ̀rọ̀ sí ọmọ yahoo òun ni òun tí ọlọ́pàá àwọn tó sì ń béèrè fún mílíọ̀nù 2 owó náírà láti dá wọn sílẹ̀ wọn ní eléyìí gan lòún parọ́ pé èló gan lòún gbà lówó oṣù tí ẹ̀ mọ̀ béèrè mílíọ̀nù 2 owó náírà pé kí ni òun ṣe láìṣẹ̀ sófin kankan wọn ní káfọ̀ káwé wọn ṣáàfi ẹgbẹ̀rún lọ́nà 150 owó náírà 150,000 naira wọ́n fi bẹ àwọn ọlọ́pàá yìí wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn rẹ̀ gan ni arákùnrin wa lọ fi léde lójú òpó ayélujára X ní báyìí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó DSP Benjamin Hundeyin ó ti fi ìdí ẹ̀ múlẹ̀ ó fi ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé lóòótọ́ òun náà ni wọ́n sì gbà òun padà lọ́wọ́ àwọn kọ̀ọ̀sẹ̀ ọlọ́pàá ọ̀hún torí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta báyìí wọ́n ti là wọ́n mọ́ gbaga nípínlẹ̀ Èkó. Mádé Màgẹ́ pèǹpéjú ni àlàáfíà ní ìrìjú àìlọ lórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lásìkò tó bá di nígbà míì jẹ́ tó ń darapọ̀ mọ́ wa títí ìgbà náà kọ́ sọdíkò ló wá ṣe ilé mi jẹ́ Bàṣárù bàbá tó gbìn lọ́mọ eré àti àánú olúwa ọba fún ọbẹ̀ nìkan kan àgbèrò ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.